Àgbẹ̀kọ̀yà Security Movement of Nigeria. Tìbàjẹ́ bọ́ọ̀lù. Ògìdánzò. Ilẹ̀ àgbéwá kù ní gbọ́dọ̀ lọ. Àgbẹ̀kọ̀yà. Mo fẹ́ fi àsìkò yìí èmi Comrade Saheed Adébáṣán Lagos State Operation Àgbẹ̀kọ̀yà Security Movement of Nigeria. Mo fẹ́ fi àsìkò yìí sọ fún gbogbo àwa èèyàn ọmọ Nàìjíríà ní tilé toko. Mo gbọ́ pé ní August 1 pé ó fẹ́ bẹ̀rẹ̀ rally nípa End Nigeria. Mo fẹ́ jẹ́ ká mọ̀ nǹkan kan pé a ṣẹ̀ṣẹ̀ ń protest ní Nàìjíríà. Ọmọ ọlọ́mọ ọlọ́dẹ ń pè lágbègúndé. Gbogbo àwọn òbí wa nílùú Nàìjíríà yìí wọ́n ní fojú sunkún wa. Mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé àwọn kan ló wà ní kọ́nà tó fi wá ń tajà ẹ lọ protest. Èèyàn 100 á jáde wọ́n á pa 70. Gbogbo àwọn èèyàn tó ti pa lọ́wọ́n protesting tó ti ń lọ. Èwo lẹ ti rí recovery náà? Èwo lẹ gbọ́ pé bí báyìí ló bọ́ sí? Ọlọ́run ò ní jẹ́ ká fi ilé ayé wa ká fi ṣòfò dànù. Ìgbà tí Yorùbá ò sí ń bẹ̀ táwùsá wà ń bẹ̀ a ní Nàìjíríà kò dá yẹn náà ń sìn yìí àríbì kankan tó jásí tó fi bọ́ sọ́wọ́ Yorùbá. Nígbà tí Yorùbá wà ń bẹ̀ ń sìn níbo làwa Yorùbá wá fẹ́ gbà? Ṣáwa Yorùbá gangan la wá fẹ́ palẹ̀ mọ́ Yorùbá kúrò ní? Ní Yorùbá nation ò ní sí. Gbogbo nǹkan tí ìjọba bá fẹ́ ṣe ọwọ́ ara wọn ló wà, wọ́n mọ nǹkan tó ń ṣe. Àwa Àgbẹ̀kọ̀yà Security Movement of Nigeria, especially Lagos State Ògìdánzò láti abẹ́ ọ̀gá wa Tọ́láṣe Ọlárewájú aka Òṣàkóńgà. Àwa àtẹ̀lé èèyàn kankan láti lọ ṣe any protest ní Nàìjíríà fún end of Nigeria àbí Nigeria end. Nigeria is one. We are one Nigeria. Àdẹ̀gbà àbẹ̀tẹ́lẹ̀ kankan lọ́wọ́ èèyàn kankan. Ìwọ tó bá jó ní jàǹgbara tó jẹ́ Àgbẹ̀kọ̀yà tiẹ̀ tí ò lórúkọ àbí o jẹ́ bákan ọ̀gá wa ní inú Oòduà OPC, ọ̀gá wa Gani Adams ló kún wọn fẹ́ Oòduà. Bàbá ò pé anybody pé ẹ jáde ẹ wá protest. Àwọn tó dẹ̀ jájìjàgbara fúnlẹ̀ Yorùbá míì náà ò pé ẹ wá protest. Àwa Àgbẹ̀kọ̀yà Security Movement of Nigeria, àwa ò àtẹ̀lé anybody láti ṣe protest kankan. Àjẹ ìjàngbara tàwa láti fi da ilẹ̀ Yorùbá rú. Ẹni tó bá tẹ̀lé wọn protest tó bá mú ẹ wá ṣẹ́wọ̀n. Àjàgbé wà bẹ́rù ẹni bọ́dì. Bẹ́ẹ̀ ni tó bá mú ẹ tán ìgbà yẹn ló máa mọ̀ ipò ní yọ. Gbẹ́nà àjọ pé Àgbẹ̀kọ̀yà náà ni. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwa Àgbẹ̀kọ̀yà Security Movement of Nigeria tìbàjẹ́ bọ́ọ̀lù we work with government. Nǹkan tíjọba bá sọ òun la máa ṣe. Mo ti yé sìn àmọ́ pé ìlú Nàìjíríà yóò máa da lọ́jọ́ kan. Ìlú Nàìjíríà ò dẹ̀ ní bàjẹ́. Ọkàn wa máa balẹ̀. Àṣírí wa máa bò ní Nàìjíríà. Gbogbo bí ta fẹ́ kó da sí báyìí kò ní bọ́ sígbà míì. Ayé Tinubu yìí Bọ́lá Ahmed Tinubu president Nàìjíríà wa lọ́wọ́lọ́wọ́ iná ayé yìí náà ló máa rí sí náà. Àwa máa rí tiwa mú. Àwọn tó kù náà rí tiwọn mú. Sórí ẹni tí ó gbọ́n láwẹ̀ ń gbò yúùtù tí ó lè ṣiṣẹ́ lè bí ń pa. Bẹ́ẹ̀ ni lọ ṣiṣẹ́. Ìwọ tó kàwé tó fẹ́ jẹ president ó kàwé ó fẹ́ ṣiṣẹ́ lọ́fíìsì lọ ṣe bíríkìlà kó gba 5,000. Àbí kábíńtà. Ó fẹ́ ṣiṣẹ́ ó fẹ́ dolówó. Ọwọ́ ni wọ́n fẹ́ protest wọn ló kọ́kọ́ jáde. Ọ̀ṣẹ̀wọ̀n. Ló kù sí. Ẹ̀wọ̀n ló sì kù sí. Èmi akọ́gun Bàgìdán mo sọ bẹ́ẹ̀ Ìgbòho Bàgìdán. Ikú ọ̀lọ́ bàbá kékeré tí ò ṣe gbígbé. Ikú nípa those brother and wood. Great Àgbẹ̀kọ̀yà Security Movement of Nigeria. Àgbẹ̀kọ̀yà ilẹ̀ àgbéwá kò ní gbọ́dọ̀ lọ. Ẹ̀là part 1 ẹni Àgbẹ̀kọ̀yà OPC Gani wọ́n láwọn ò protest
Gani, the fear of Tinubu is the beginning of wisdom for you o. Gani ò ní dààmú o, Gani fẹ́ dààmú. Gani ọbẹ̀ ṣòdí ẹ̀ ṣòkòtò ti ṣòdí ẹ̀. Gani wá kí ló ṣẹlẹ̀? Ṣé ọjọ́ méjì péré tí mo pariwo pé owó tán lọ́wọ́ ẹ̀ àárí ẹ̀ ń gbòòrò ayé kó wá ṣe làlà kúkú làlà ò sáré bọ́ síta èmi lọ́kọ̀ ìyá ẹ̀. Pé mo kàn sọ lásán pé àárí Gani o what can fa owó tán Gani ó wá bẹ́ jáde bí òṣùṣùn ìjọ kí ló wá fa mọ́tò kọ́ fún ètò òtòjọ kí ló kà wá pẹ̀lú gbogbo rọ́bìṣì ẹ̀ ẹ̀yin ní gbogbo nǹkan ilé ayé yẹn jọ lójú. Gani go and sit down. Gani o dààmú o Gani àdàmú o dààmú àbí kí bẹ́ẹ̀ sọ pàṣílù ni. Mo kíwa gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ ti ń gbọ́ mi àbí tẹ́ ti ń wò mí. Bẹ́ẹ̀ ni orúkọ tèmi ò yí padà rárá Yèyé Dára Kowé kò báyìí òun lèmi ń jẹ́. Ẹ̀bẹ̀ rí fídíò àwọn Àgbẹ̀kọ̀yà ti faction Gani bàbá wọn lóògùn ọjọ́ wọn láwọn bọ́ síta o protest hunger strike hunger protest àwọn ò lọ́wọ́ sí tí wọ́n ebi ò pa àwọn ń dún bó ṣe yẹ kán ṣe dún normally ipe bí gbogbo ebi bá lu gbogbo yín pa ní Nàìjíríà àwọn remain loyal sí Tinubu mo ní mi ò sọ́gọ́dọ̀ Èkìtì wíbà yẹ lórí màtá tó wà lẹ́yìn. Gani máa bá ẹ tá tán délẹ̀ o filẹ̀ gbàbẹ́ filẹ̀ gbàbẹ́ máa bá ẹ tá tán délẹ̀ o. Gani ìwọ ògo against ìwọ wá kó àwọn boys ẹ síta kó sọ wípé ìwọ o support kó protest against ìjọba Tinubu nígbà tó rí ń tàwọ gan níwọ tá a mọ nǹkan tó wà lẹ́nu ẹ sí Tinubu. Ṣé nítorí gbogbo ilé tó fẹnu jáwáyà tí ó lọ ń gbé gbogbo àwọn lọ́balọ́ba níjòyè tó ní kó máa bẹ Tinubu bóyá ó gbọ́ bóyá kò gbọ́ ó mọ̀ nǹkan tó bá ṣe inú ẹ̀ ló wà ó wá gbogbo nǹkan tó fẹ́ fi tù lójú àbí. So gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà Gani ò ń dá àràn mọ́ràn. Ṣó wá rí ojú ayé tó wá lọ sọ́dọ̀ Tinubu ó lè rí tí Jésù àfidé ó ti ṣúọ̀jù. Ṣó wá rí wà tó wá tẹ́mọ̀ mo ní wà tó wá tẹ́mọ̀ títẹ́ tó tẹ́tẹ́lẹ̀ ṣé o mọ̀ pé àwọn kan tiẹ̀ ṣì ń ní feelings kéékèèké pẹ̀lú ẹ pé okay one thing ṣé o wá rélé tó wá dá dúró yìí tó wá ṣe yìí òun gan-an máa fi finish ó ló wá fi para ẹ̀ dànù láì látúnṣe. Okay Gani òun wojú rere Tinubu ó lè rí tí Jésù àfidé ojú rere tí Tinubu tó lóun wá yẹn torí ẹ̀ ó ní ò bá nǹkan táwọn èèyàn láwọn fẹ́ ṣe tíwọ náà dẹ̀ mọ̀ pé ó ráìtì tí wọ́n ṣe káàkiri gbogbo ìlú tí ò sí wàhálà ó ní ò ṣe ó kẹ̀yìn sáráàlú ó lé Tinubu lọ Tinubu ò lè lè bá láéláé ṣé o rí pé ó ti pòfo ọ̀nà méjèèjì. Gani wàá lóòfẹ́ tó bẹ́ẹ̀ ọlọ́run àní wàá lóòfẹ́ tó bẹ́ẹ̀ níwọ̀ Gani àbí kò ń ṣe ìwọ yìí ni. Gani ó àdàmú ó Gani mi ní wà surprise tí bá rí ẹ ní Germany lọ́la tí wọ́n ṣe fídíò kan wá welcome ẹ ní train station àbí airport àbí any part of Europe torí àwa ti pariwo páàrí ẹ so eré tó fi máa wọlé mo jẹ́rìí OPU Germany àti Sweden àwọn yẹn ń dá yàtì lówó àtàwọn Holland òṣèbówó tíkẹ́ẹ̀tì wọ́n á dẹ̀ gba hòtẹ́ẹ̀lì fún as usual àwọn tó dẹ̀ máa ń bá ẹ fi kéwọ́ wọ́n á ti gba gbogbo ẹ̀ kájọ kókó iṣó everything wọ́n á ti bá ẹ gbà lẹ̀ ẹ kó ṣì dànù gbogbo yín ẹ rò pé mi mọ̀ yín we sabi ourselves àmọ́ra wa náà. Gani iṣẹ́ ẹ̀ pọ̀ lọ́wọ́ mi gan ni mi ráyè ẹ wá wo Gani o mi ìfẹ́ kí ọ̀rọ̀ yìí kó lójújù ẹ wá wo Gani tó ń sọ fún yín tó ti àwọn Àgbẹ̀kọ̀yà jáde tí yẹn ń wí rádaràda nígboro ẹnu ẹ̀ èmi ò ní kẹ́ má bọ́ síta fún mi o tó ń sọ àwọn ò sọpọ́ọ̀tì àwọn ògo àgèsì Buhari ìgbà tó wà ń bẹ̀ ṣé wá Àgbẹ̀kọ̀yà ọmọ náà láàrán sínú wá ń bí wá gbèsè ọ̀rọ̀ ẹ jàre ẹ ń try láti sọ fún wa sí pé lóyà àbí èyà ọ̀rọ̀ Ọlọ́run ara mi sí ibùmáṣọ jọjá àdé ta lọ gá ẹ support during the election mo ní bí ẹni o Ìgbòho Gani àbí kí ló pera ẹ Ìgbòho Àgbẹ̀kọ̀yà confusion náà ni
ṣé dandan lo ìwọ náà ní láti jẹ́ Ìgbòho ni ó ṣe máa jẹ́ Gani Àgbẹ̀kọ̀yà bá tèmi ò ṣàgbìgbìgbì ò ṣàgbàgbàgbà ojúlówó ọmọ ọkọlẹ̀ Yorùbá tí gbogbo àgbà tọmọdé everybody Ìgbòho la dìbò fún dádì mọ́mì ọmọ májàsálá la dìbò fún mọ́mì májàsálá ni ẹ dìbò fún dádì dádì àní Ìgbòho ni ẹ dìbò fún. Ìgbòho ṣe tiẹ̀ ó ṣe live kò fi high kò play game. Tinubu gan rí pé yes àbó ògbọ́ ni ipe wọ́n gbé wá fún pé ọmọ wa we need you. Ìgbòho ní bàbá ẹ má ṣe yẹn o ẹ má ṣe yẹn Yorùbá lè ṣe ní lẹ́lẹ́lẹ́ o. Ṣùgbọ́n Gani jọjàre Àgbẹ̀kọ̀yà olórí wọn ọ̀rọ̀ tẹ́ sọ lé mi èmi náà ní ká fún yín lésì ni ayọ̀ ọmọ Yorùbá jọ ní gbogbo wa ìsúnmú sókè báyìí ó ní gbètè gángan o jọ nígbà tẹ́ ní ẹ lóyà ẹ̀yin ò ní jáde ẹ ní protest tẹ́ bọ́ síta tẹ́ ṣe fídíò òṣì tẹ́ ní ẹ fẹ́ dẹ́rùbà wọn pé kó má jáde àbí irọ́ lẹ̀ ń pa lẹ́yìn tẹ́ lọ ń jagun gbalẹ̀ tẹ́ ń pa àwọn èèyàn tẹ́ ń waste mọyì ẹ̀jẹ̀ tẹ́ ń waste ní wíìkì ẹ má má dá wọn lóyún ìwọ yúùtù ó jẹ́ bọ́ síta kó protest fàyè ara ẹnu ẹni lèèyàn fi kọ mí jẹ mi ò ní kó lọ dá wàhálà lẹ̀ ẹnu ẹni lèèyàn fi kọ mí jẹ yúùtù ní Kẹ́ńyà wọ́n protest bẹ́ẹ̀ ni you listen to all this wọ́n fi wọ́n jagun gbalẹ̀ kiri ni o tó bá ti gbalẹ̀ tán wá fún wọn ní líbẹ́ńbẹ́ wọ́n ṣiṣẹ́ ọlọ́dẹ Gani pé wọn káàkiri lọ farawé wọn. wá lídà wọn Ganiyu Adam Ige tó rán wọn síta ó ń wojú rere Tinubu burúkú torí ó ti fẹnu jáwẹ́yẹ ó ti kó bára ẹ̀ ó ní Tinubu ó ṣe kí ni ó gbówó fún Ìgbòho èló ló pé yẹn náà rán mi létí níbi comment section ṣé 50 million kan ló sọ ni wọ́n wá kó 45 million fún Ìgbòho lóun ló rán Ìgbòho níṣẹ́ gbogbo ìyẹn lóyìn sákiri lọ́wọ́ o kò mọ̀ pé gbogbo ẹ̀ ló wà lẹ́ o bó ṣe sákiri gbogbo ọ̀pọ̀lọpọ̀ we proof wá brọ́dà mi olórí Àgbẹ̀kọ̀yà tẹnu ẹ̀ tọ́rọ̀ dùn lẹ́nu ẹ̀ mo kàn fẹ́ bí ẹni ìbéèrè òfàjà John during the election ta ni ọ̀gá ẹ̀ Àdàmú ta ló dìbò fún torí ó ṣojú gbogbo wa everybody ló mọ̀ nílé lóko lẹ́yìn odi níbi tẹ́ ẹ ti jẹ́ ẹni ègbé gbogbo yín ilẹ̀ Yorùbá mú yín Òbí ló gbé wá kó dẹ fìbò ṣé rí gbogbo ilé campaign after election ní bàálù tó ti fò ó ní wà táwọn ọ̀gá ẹ̀ lẹ́yìn ìyá ọ̀sítẹ́ ìṣọwọ́ sí ẹ jẹ́ páànù ìyálẹ̀ Yorùbá ẹlẹ́fẹ̀ẹ́ tó bẹ́ẹ̀ àyà níní tí Gani tó ní tó wà bóòdì náà fún yẹn ó gbé Òbí wá sínú ilé ẹ lẹ́yìn òbítíbitì owó yo owó iná ní nǹkan àwárọ̀run ní ó tún ṣe fídíò lé lórí ǹjẹ́ o mọ iye àwọn èèyàn tó wá pè é pé èyí tó ṣe ìyá lẹ́yìn yóò mọ̀ lẹ́yìn Gani ara yìí àbí kí sọpá sí kékeré ara yìí yóò mọ̀ lẹ́yìn àjàǹtí èlé ó ní kò sí kankan tó máa ṣẹlẹ̀ ó ti ṣe yìí ná kí wá ní wèrè tó ń dánwò sìn ṣé nísìngbà tó ti àwọn Àgbẹ̀kọ̀yà jáde OPC tiẹ̀ náà yìí máa jáde bó ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ni ṣé kí Tinubu lè bìlífì pé olóyà sóhun ni àbí ọ̀dẹ̀ ni ẹ jẹ́ agbọ́n nǹkan tí Gani ti sọ sẹ́yìn nípa Tinubu Gani mi ò pé kó kú ìwọ ló máa ń wá kú fún àwọn ènìyàn Gani mi ò pé kó rùn ìwọ ló máa ń wá burúkú fún àwọn ènìyàn Gani dààmú Àdàmú Gani irú èèyàn wo ni Tinubu jẹ́ Gani ló lè sọ fún wa irú ìṣẹ̀dá tí Tinubu jẹ́ torí wọ́n ti jọ wà papọ̀ bàjẹ́ látàyè wọn kí ló ṣẹlẹ̀ tí tírélà fi gbàrin wọn I don't know ṣùgbọ́n Gani ohun tí Gani bá ti gbọ́ nípa Tinubu tí Gani bá sọ̀rọ̀ síta tó bá sọ wípé Tinubu is this confam má yiri ẹ̀ Gani jàre olóòótọ́ èèyàn ó yá jàre olóòótọ́ ni ẹ̀wọ̀n ọmọ ní gbóhùnsókè. ẹgbẹ́ wọn yóò papọ̀ mọ́ ẹ̀gbọ́n wa Bọ́lá Ahmed Tinubu mo sọ fún yín Ògèdègbèga aṣàjẹ́ má sẹ́ni mí kò papọ̀ mọ́ tiẹ̀ o bí ẹ̀gbọ́n ajé máa jẹun sókè òṣèlú ló ń bá lọ. so ẹ bá kàn sọ pé ó bá even restructuring kò bá lára mu kò fẹ́ kí Nàìjíríà restructure but ó dá kó tètè padà sílé yándélẹ̀ wọn ló bèrè ọ̀rọ̀ ó dá kó tètè padà sílé torí jẹ́jẹ́ mi mo jókòó ẹ̀yàn bá tí wọ́n bọ̀yàn lẹ́nu ńlẹ̀ Yorùbá èèyàn máa sọ̀rọ̀ ni tó o bá béèrè question mi ní sọ̀rọ̀ débi aṣáájú Bọ́lá Ahmed Tinubu tá a máa fi parí ẹ bá sọ̀rọ̀ 4 hours nǹkan tó bá bí mí ni màá ṣùgbọ́n nígbà tó ti béèrè má dá mi dúró
tó nígbà tó ti béèrè yìí ń sìn kó wá sí ẹgbẹ́ tó ní wàhálà nílẹ̀ Yorùbá tọwọ́ ẹ̀gbọ́n wa ò sí níbẹ̀. Gani Raidon. Ẹgbẹ́ tó ní wàhálà nílẹ̀ Yorùbá gbogbo wàhálà tó wà lẹ̀ yìí bí Ọlọ́run ṣe kẹ́ tó ó ní ọpọlọ ń pa tiẹ̀ is a strategist too but ọ̀rọ̀ lẹ̀ Yorùbá ò jẹ́ lọ́kùn dáadáa gbogbo sí ẹgbẹ́ tó wà nílẹ̀ Yorùbá tó lálùbáríkà tó fọ́ tí ò lọ́wọ́ ẹ̀gbọ́n nú. So èmi ò bá advice yín pé ẹ̀dẹ̀ yẹ ká kọ́kọ́ gbé ti ọ̀rọ̀ ẹ̀gbọ́n wa sẹ́gbẹ̀ẹ́ ẹ̀gbọ́n wa ni ẹ̀jẹ̀ àgbètì sẹ́gbẹ̀ẹ́ ẹ jẹ́ ká kọ́kọ́ kọjú mọ́ ibìkan bí tá à ń lọ. Owó kan mo fẹ́ pa adití tó lọ sọ́jà ni mi ò pè wọ́n ládìtí o mo kàn ń pòwe ni o adití mi ò pè wọ́n ẹ má quote mi ò pè wọ́n ládìtí o adití tó lọ sọ́jà ni nígbà tí gbogbo ayé bá sọ pé ilé tó ń lọ adití ò ní gbọ́ àfi ìyẹn láti ìyẹn á kò lọ́jà afọ́jú ìyẹn láti á kò lọ́jà arọ ìyẹn láti á kò lọ́jà gbogbo ayé bá kò lọ́jà adití àwa ní kò nìkan ló kù lọ́jà nígbà tó bá kù àwa mọ̀ pé ó yẹ kóun máa wá lọlé tó bá yá owó yẹn ni máa pa fún yín. torí ọ̀rọ̀ tó wà lẹ́yìn mo sọ̀rọ̀ kan fún yín láti bẹ̀rẹ̀ ẹ máa di ọ̀rọ̀ mi má ṣe ń sọ. mo ní kì í ṣe gbogbo Yorùbá ló máa fẹ́ kí Yorùbá bọ́ lóko ẹrú. mo ní percentage àwọn tó máa fẹ́ kí Yorùbá bọ́ lóko ẹrú ojú 3 to 5%, tá a bá wà lọ́kì la ní 20%, ní sábà happen ní gbogbo àgbáyé. Tá a bá wà lọ́kì la máa ní Yorùbá 20%. Torí pé a ní grace alórí ọ̀fẹ́ nìyẹn. Ṣùgbọ́n ẹ̀yin ò ní waru ọjà tó bá ti gbé kọ̀ sójà ẹ̀ ní ìlọ́wọ́. O ò ní waru ọjà ibi tó bá ń lọ ni kó máa lọ. Kò sí wàhálà. Ṣẹ́yìn náà ti gbọ́ báyìí. Ṣé ẹ ti gbọ́ wípé tán bá ń wá èèyàn tó lè sọ story bàbá Tinubu confam undiluted one wàláì Gani Adamu ni. Ṣé ìwọ náà ti gbọ́ bó ṣe sọ? Ṣé gbogbo nǹkan tí Gani wá sọ nípa bàbá Tinubu báyìí ìjọ ìwọ gbọ́ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé o mọ̀? Mo bí ẹni. Ṣé o mọ̀ pé bàbá Tinubu jẹ́ irú èèyàn bẹ́ẹ̀ yẹn? Wọ́n ò mọ̀ náà èmi ayé àtẹ̀mí o mọ̀. Ṣùgbọ́n Gani ló là wá lọ́yẹ̀. Gani, ibo la wá fẹ́ bá yàrá ìjà báyìí? Ibo gan ló wá dúró sí gan àti ẹ̀wà mọ̀? Ibo gan ló ń jà fún? Kò yé wa ní o. Gani lé téńté, ó lé téńté. Ó rí ibi dúró sí mọ́ o. Torí a lot of things ti gbẹ̀yìn ẹ o. Ai Gani. Ta ló wá fojú jọ gan lẹ̀ Yorùbá? Ọ̀pọ̀lọpọ̀ tó dẹ̀ wá fojú jọ yẹn, wọn ò máa rí tí ẹ ro. Yóò mọ̀ pé wọ́n ló dẹ̀ wá sátẹ̀lé wọn nísìnyí tó ń wojú rere wọn. Àwa mọ àwọn ọba kankan tó jẹ́ oníjẹkújẹ tí wọ́n wà lábẹ́ tiẹ̀ àti ìráyè tiwọn. Nígbà tán a fẹ́ kí wọ́n ṣe dójú ẹ̀ ká rí wọn gbámú lọ́rùn ọwọ́ báyìí ká wá pariwo àwọn lọ̀tẹ̀ ọba ilẹ̀ Yorùbá tí wọ́n fẹ́ kí ilẹ̀ Yorùbá ó tẹ̀síwájú tá ń rí ọ̀nà ńlẹ̀ tá wọnú igbó lọ. Má wọrí, a fi yín nọra yín ni. Ẹ tí mọ̀ kankan. Gani ó ṣe yìí tán ìwọ àtàwọn ọmọ ẹ. Ṣé torí kí Tinubu lè favour ẹ kó lè dáríjì ẹ yìí náà? Ẹ jọ̀ọ́ jàre ẹ̀yin èèyàn mi kí lẹ wá rí sọ sọ́rọ̀ tó wà lẹ̀? Kí lẹ rí sọ sí àlàyé kékeré? Kí lẹ rí sọ sí àwọn Àgbẹ̀kọ̀yà? Wọ́n ní say no to Yorùbá nation. Àgbẹ̀kọ̀yà Gani Adams ní say no to Yorùbá nation. Wọ́n Nàìjíríà làwọn wà fún kò rújú lọ́dọ̀ tiwa. Àwa náà fi tapátapá fàyìn. Ṣùgbọ́n ẹjẹ́ a máa bá lọ bẹ́ẹ̀ ẹjẹ́ a máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ mo kàn ní kí n wá pàkíyèsí yín náà sí torí Gani ti wà confused o. Ó lè dọ̀la kó tún ní Yorùbá nation yìí lẹ́lẹ́lẹ́ ni. Ó lè tún di next month kó ní restructuring ni. Ó bá tún di next 3 months á ní wọ́n Nàìjíríà yìí níṣẹ́. Gani kò mọ̀ nǹkan tó fẹ́ mọ̀ ó ti ìṣòkò tó ti padà ṣò díẹ̀ ìwọ̀nba lè yan ń ṣe. Gani. Adamu Gani ti dààmú o Gani ọ̀rọ̀ ẹ gbàlù ó gbàlù. Má gbàgbé láti bá mi drop comment ẹ kí ló fi sí gbogbo àlàyé tí mo ṣe. Gani wojú rere Tinubu ni o ẹ̀rá àwọn ọmọ ẹ̀ ó ní kó lọ sọ pé no to Yorùbá nation yes to Tinubu ní 10 minutes ojú ẹ̀ máa bó. Má gbàgbé láti bá mi drop comment ẹ má sì gbàgbé láti bá mi like video yìí bá mi share kó kan Gani Adamu lára jẹ́ ó dààmú lọ forever.